ǹjẹ́ wọ́n ní ẹni àṣelóore tí ò dúpẹ́ irú wọn ò tà sí ọlọ́ṣà tó wọlé tó kó ní lẹ́rù lọ. Bẹ́ẹ̀ sì rèé yínníyínní ní fúnni ní kóríyá láti lè ṣe míì. Àwọn ọ̀rọ̀ yìí la rò papọ̀ nílé iṣẹ́ wa, ìyún nílé iṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa, tá a fi wá gbóṣù bàràbàǹdẹ̀ fún Olódùmarè tó fún wa láǹfààní láti bẹ̀rẹ̀ ọdún 2024. A bẹ̀rẹ̀ rẹ̀ látòrí òǹkà kan ní ọjọ́ kìíní nínú oṣù kìíní. Olódùmarè sì tún wá fún wa láǹfààní láti di òpin ọdún náà, eyún ọjọ́ 21 nínú oṣù kejìlá. Ẹ mọ̀ pé lọ́dún 2024 yìí oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀, àmọ́ nínú bó ṣe ṣẹlẹ̀ tó, àtèmi àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbi gbogbo amọ̀yọ̀ nígi tí wọ́n ládìẹ ń toko èèmọ̀ bọ̀, òun náà láyọ nínú ọdún náà. Àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Nígbà wá fún ọpẹ́ fún Olódùmarè tán, ẹ jẹ́ á nawọ́ ọpẹ́ wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì yìí. Ẹ̀yin tí ẹ̀ ń tọ́ wa sọ́nà, ẹ̀yin tẹ́ ń pàkíyèsí wa sáwọn nǹkan tó yẹ ká kíyèsí, ẹ̀yin tẹ́ ń ṣe kóríyá fún wa láti tún lè máa ṣiṣẹ́ sí, láti lè mọ ṣiṣẹ́ ìwádìí sí lórí àwọn ọ̀kan òjọ̀kan àwọn nǹkan tá à ń gbé jáde lójú òpó yìí. Gbogbo yín la kí pípé ẹ ṣeun, ẹ kú ìfẹ́ wa. Láṣẹ Elédùmarè, òjò tí í paná ìfẹ́ ò mọ̀ ní rọ̀ láàrin tiwa, òjò burúkú ò ní paná ìfẹ́ wa. Bákan náà la tún wá nawọ́ ẹ ṣeun àmọrírì yín sí gbogbo àwọn oníbàárà wa, ẹ̀yin ò ní ilé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti IMC TV àti ní ilé ìtajà IMC Store, níbi tí a ti ń ta àwọn kàǹpálà, aṣọ òkè àti ìlẹ̀kẹ̀ ìbílẹ̀ lóríṣiríṣi. Bá a ṣe wá ń kí àwọn eléyìí náà ni à ń kí àwọn tí wọ́n nífẹ̀ẹ́ wa láti pè wá gẹ́gẹ́ bí alága àdúrà àti alága ìjókòó ní àwọn ìgbéyàwó wọn fún ọdún 2024, torí wípé àwọn ọwọ́ ìfẹ́ tẹ̀yìn ń nà sí wa yìí, òun ló mú àwa tàfi rí kan sára rede. Bí ò bá sífẹ̀ẹ́ tiyín, tí ò sí ìkúnwọ́ tiyín, tí ò sí kóríyá àti ìbádòwòpọ̀ tiyín, kò sí ti ń já wa. Ṣé ẹ mọ̀ pé gbá téèyàn bá gbélẹ̀ tí ò rẹ́ni yọwọ́ rẹ̀ débi tí ò rẹ́ni rà á, irú gbọ́ ọ̀hún òkúta ni ó padà wọ́. Ìfẹ́ tiyín ni ò jẹ́ kókúta ó wọgbà tiwa. Gbogbo àwọn nǹkan wọ̀nyí la rò papọ̀ tá a fi wò wípé ẹ̀tọ́ lẹ́ni tá a kí, ẹ̀tọ́ lẹ́ni tá a yìn, ẹ̀tọ́ lẹ́ni tá a gbóṣù bàràbàǹdẹ̀ fún ìfẹ́ tí ẹ fi hàn sí wa lọ́dún 2024. Bẹ́ẹ̀ ṣe wá fìfẹ́ hàn sí wa lọ́dún 2024 yìí, ṣe mọ̀ wípé ẹnìkan yìí gbọ́n tán. Bàbá bíbi tí a ti ṣàṣìṣe nínú ìbádòwòpọ̀ tàbí nínú àwọn nǹkan òjọ̀kan nǹkan tá à ń ṣe, ẹni a bá fẹ́ láàtọ́ sọ́nà, dípò tẹ́yìn ó fi bínú sí wa tẹ́lẹ̀ yọwọ́ lọ́rọ̀ wa, ẹ pàkíyèsí wa sí ká fi lè mọ nǹkan tí a ní láti tún ṣiṣẹ́ lé lórí lọ́dún 2025. Èyàn ọdún 2025 tí a ti ń kànlẹ̀kùn rẹ̀ yìí, tó sì ṣe wípé àti èmi àti ẹ̀yin gbogbo wa láwọnú ẹ̀ láyọ̀ àtàlàáfíà. Àwa ní wọnú ẹ̀ lásán, àátúrópin tiẹ̀ náà nínú àlàáfíà ara láṣẹ Elédùmarè. Ẹ ṣeun, ẹ kú ìfẹ́ wa o. Ẹ jẹ́ kí n wá yá wa ní nǹkan kan bí a ṣe wọnú ọdún tuntun lọ, wípé ó dára láti bẹ́gbẹ́ pé, ó dára láti bá èèyàn rìn, àmọ́ bá a bá ṣe ń bẹ́gbẹ́ pé tá à ń bá èèyàn rìn, ẹ jẹ́ á mọ ìwọ̀n ara wa. Mọ́ torí wípé o fẹ́ ṣe ń tẹ́gbẹ́ rẹ ṣe lọ kí ọrùn ara rẹ bọ́ sọ̀ lọ ń típa rẹ ò ká, ń típa wa bá ká, òní kẹ́ ẹ jẹ́ ká máa ṣe. Torí ayé tá a fẹ́ tẹ́ lọ́rùn lónìí, bá a bá kó sí gbaga, àwọn náà wọn ó kọ́kọ́ yọ sùtì wa kó tó wá di wípé ayé táwa gbìyànjú láti tẹ́ lọ́rùn ó padà wá kọ̀yìn láti yọ sùtì wa. Ẹ̀já wa náà ó mọ gbèdéke típa wa bá ká sì mọ́ ṣe jù bẹ́ẹ̀ lọ. Lẹ́ẹ̀kan sí, ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ o, àmọ́ rírì yín púpọ̀. Olúwabùkọ́lá Adélékè Adégbọlá lórúkọ tí mò ń jẹ́, orúkọ gbogbo wa nílé iṣẹ́ ìṣẹ̀dálẹ̀ Media Concept tí ẹ mọ̀ sí ìṣẹ̀dálẹ̀ àbínibí wa. A sọ wípé ẹ ṣeun, ẹ kú ìfẹ́ wa.